Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ wa Gator, iléeṣẹ́ ìránṣẹ́ wa Gator Zion Christian Mission. Ìbàdàn láti ń kàn sí orúkọ tèmi lolùṣọ́-àgùntàn Michael Ọláníyìlótìmí. Èmi lò pé tá a fi ń dààmú ọlọ́gbọ́n wa aláìlágbára, tá a fi ń dààmú alágbára. Láti iléeṣẹ́ ìránṣẹ́ yìí, onírúurú ètò ni mo ń wáyé lójú ẹ̀rọ òwòrán yìí. Bẹ́ẹ̀ ni inú mi dùn, ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò wá, à ń rí bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ subscribe. Ẹ dẹ̀ rí pé ẹ ń share pẹ̀lú àwọn ènìyàn fún àǹfààní àwọn náà, kó má jẹ́ pé ẹ̀yin nìkan lẹ ń jẹ àǹfààní tó wà nínú ẹ̀. Ètò tí a fẹ́ ṣe yìí jẹ́ àkọ́kọ́ rú ẹ̀ lórí ẹ̀rọ ìwòran yìí, nítorí pé kí ni àti ìṣerú ẹ̀ rí. Ohun tí a sì pè ètò yìí gangan náà ni ìní Olúwa. Ìní Olúwa ni ètò yìí dálé lórí. Ó sì ní í ṣe pẹ̀lú àwọn oníbísí, àwọn tó ti ṣègbéyàwó, tí bóyá ó pẹ́ tàbí ò tíì pẹ́, ṣùgbọ́n tí ọmọ ò tíì sí láàrin wọn. Kò sì sẹ́ni tí ó ṣègbéyàwó tí ò ní fẹ́ kí ọmọ wà láàrin wọn. Ọlọ́run oníṣẹ́ o, ìní Olúwa, ọmọ ní ìní Olúwa, ọmọ inú sì di èrè rẹ̀. Bí ọ̀fà ti ṣe jẹ́ lọ́wọ́ alágbára, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ọwọ́, ọmọ tí Ọlọ́run fún wa, ìní Olúwa ni o. A ṣe àlàyé àwọn tó yẹ ká mọ̀ pàápàá wa oníbísí, torí wípé àwọn kan wà ó ní ṣe pẹ̀lú àdúrà, àwọn kan sì wà kò ní kí sí pé àdúrà ló nílò, ìgbésẹ̀ tàbí kíyèsára. Mo ló yẹ kí ká mọ̀ gbogbo ẹ̀ là ń nà níbẹ̀ fún wa, nítorí pé Bíbélì ní àwọn èèyàn kú torí wọn ò ní ìmọ̀. Nítorí a ò ní ìmọ̀ ńgbà míì, tí òyò dà wá láàmú, ìmọ̀ dà wá láàmú, tí ò sì yẹ ó rí bẹ́ẹ̀. Ohun tí a ò bá sì mọ̀ ayé dàgbà jù lọ. Ohun tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ lára ìrere Jésù Kristi láti wàásù, òun náà ni láti là wá lóye, torí pé afọ́jú ni wá. Èṣù ti fọ́ àwọn bàbá àtìyá wa lójú láti ọgbà Édẹ́nì láti rí ohun tó yẹ ká rí, àlè rí ohun tó yẹ ká rí mọ́. Ohun tó yẹ ká mọ̀ kò ṣeé ṣe fún wa. Ṣùgbọ́n Ọlọ́run rán Jésù wá sáyé torí pé òun ni ìmọ́lẹ̀. Ó lè mí ní ìmọ́lẹ̀ ayé, ẹni bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn ní òkùnkùn. Ẹ̀yin olólùfẹ́ wa, lóòótọ́ ẹ̀yin lè má mọ̀, ó lè má jẹ́, ẹ lè má jẹ́ ẹni tí ń wojú Olúwa, ṣùgbọ́n ẹ ní wọn lọ́tùn lósì tàbí lọ́nà kan tàbí mìíràn, bóyá bí iṣẹ́ àbílẹ̀ tàbí inú ẹbí ẹnìkan ní tòótọ́ tó náà ń wo ojú Olúwa fún irú ọmọ. Torí náà ó dára kí ẹ jẹ́ kí irú àwọn èèyàn bẹ́ẹ̀ káwọn náà rí nǹkan ìgbọ́, ẹ forward ẹ̀ sí wọn, ẹ subscribe. Àwọn ètò míì torí yóò máa tẹ̀léra wọn ni, a máa jẹ́ kó yé wa. Ẹ̀yin náà tẹ́ bá ń tẹ̀lé, ẹ mọ ohun tí à ń wí, yóò sì lè so èso nínú ayé ẹ̀yin tẹ́ ń gbọ́. Ẹ rí wípé ẹ jẹ́ kí àwọn mìíràn rí ètò yìí gbọ́ láti pàṣẹ yín bí ẹ ti ń share ẹ̀. Lónìí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ṣókí, torí a ò fẹ́ dá wa lágara, kó má bàa di pé à ń gbàgbé ìmíì tá a bá gbọ́. Tí a bá ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó nítòótọ́, ẹlòmíì ti jayé rí, tí ó ti lóyún tó ti ṣẹ́, ṣùgbọ́n nísìnyí ó wù ú, ó ti ṣègbéyàwó, fẹ́ bímọ, wá ní delay. Kì í ṣe ohun tẹ́rọ ni mo fẹ́ sọ o. Ní ìsìn tó fẹ́ bímọ báyìí, eléyìí a fẹ́ sọ̀rọ̀ lórí pé a fẹ́ gbàdúrà báyìí, kò tí ì débi à ń gbàdúrà. Àwọn ìkíyèsára kọ̀ọ̀kan tó jẹ́ pé igi wọ́rọ́kọ́ ti ń dáná rú, àrùn ọ̀rọ̀kọ̀ tí ń dọbẹ̀ nù, àwọn ohun tí a ò mọ̀ tí ń yí àgbo wa dànù, àwọn la fẹ́ kọ́kọ́ fẹ́ là wá lóye. Torí Yorùbá bọ̀ wọ́n ní ibi tá a bá igi ọgbọ́n sí, igi àdánù ń bẹ, a kọ́kọ́ fàtú. Tí a bá là wá lóye lórí àwọn tó yẹ ká mọ̀, a mọ̀ mọ́sọ, a mọ̀ má jẹ́, níwọ̀n ìgbà tó sì jẹ́ pé àṣìṣe ọwọ́ ara wa ni. Tí a bá ṣègbéyàwó tán, ìwọ obìnrin tó ń wojú Olúwa, kó tó ṣègbéyàwó torí bá ń fọ́ kíákíá, Panadol, paracetamol, oríṣiríṣi àwọn oògùn, wàá máa kó mi torí orí ń fọ́ ẹ.
ṣùgbọ́n ní ìsìn tó ti wá ṣègbéyàwó ó lè máa lo oògùn nílòkulò bẹ́ẹ̀ mọ́ o tó bá sì jẹ́ pé nítòótọ́ òun ojú Olúwa oníbísí ni ọ́ ó lè déédéé kí oògùn mọ́lẹ̀ kó máa lò bíi ti tẹ́lẹ̀ mọ́ nítorí kíni kò sí bó ti wò rí tí nǹkan kan bá ti dúró sí obìnrin lára yóò fa nǹkan kan dání ó lè jẹ́ fọ́rí ó lè jẹ́ inú rírun ó lè jẹ́ ara ríro àfi kó má tiẹ̀ mọ̀ bó ṣe ń ṣe ọ́ gan ní àkókò yẹn ohunkóhun ní tí nǹkan bá dúró sóbìnrin lára ní ọjọ́ kan péré ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tó lè mú dání tó bá wá jẹ́ nìkan tó jẹ́ pé ní tààràtààrà ó ti mọ oògùn tó máa ń lò torí bá ń fọ́ ẹ tínú bá ń rún ẹ gbogbo ẹ ló bẹ̀rẹ̀ sí kó mì ohun tí òun wọ̀nà fún ló fi àìmọ̀kan torí in tí Ọlọ́run ṣe sínú wa ẹ̀yin obìnrin nǹkan ẹlẹgẹ́ ni kò tí ì lágbára nítorí náà torí bá fọ́ ẹ tínú bá rún ẹ wàá bẹ̀rẹ̀ sí ní ìfaradà rántí pé o fẹ́ bímọ ni o torí ó ṣeé ṣe kí nǹkan ti dúró sí ọlá kó o mọ̀ sí mọ̀ kódà o lè lọ ṣe test kí test má rí kí ló lè fà á torí tí o bá ti dé orí sáàkù bí tí o kó rí a ní òsín nǹkan kan bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ kọ́ ni o kó lọ ṣàyẹ̀wò tó bá wá lo oògùn tó di pé ò fẹ́ lè fara dà á tó bá lọ rí dókítà fún àyẹ̀wò àbí fún ohun kan tàbí òmíràn pé kó ṣàlàyé bó ṣe ń ṣe ọ́ rántí sọ fún dókítà yẹn pé oníbísí ni ọ́ pé ìwọ náà wojú Olúwa ó ṣeé ṣe kí nǹkan ti dúró sí ẹ lára kó o má mọ̀ tí nǹkan bá sì ti dúró sí ọ lára tó ń lo oògùn tó ń wẹ̀ dànù kò só ló mọ̀ pé o àjẹ́ ló mọ̀ rò pé ó ń ṣe àìmọ̀kan ló ń ṣe o ìdí kan ní nínú apá kìíní ètò yìí torí pé mẹ́ta náà la fẹ́ pín sí ṣùgbọ́n ọ̀kan là á sọ báyìí tá à ń sọ lọ́wọ́ yìí wọ́n fi oògùn lílò tó ti ń lò ńgbà tó ti ìwòjú Ọlọ́run kódà kó o ti bírí bóyá o ti lò ó dírí pé nígbà mo bí lágbájá orí ń fọ́ mi mo sá lo oògùn yóò sá wálẹ̀ má sọ bẹ́ẹ̀ o bí ọmọ ṣe ń wáyé yàtọ̀ síra wọn bó o bá sì ti bírí mo bóbìnrin kan pàdé nígbà tí mo sì ń ṣe ètò yìí níbi kan nínú ilé ìjọsìn kan tí mo wà nígbà tí mo sì ránṣẹ́ ń bẹ̀ wọ́n máa ń wá lọ́jọ́ tán wọ́n máa ń wá tá à ń gbàdúrà fún wọn tá a tọ́ wọn sọ́nà wàá rí ọmọbìnrin yẹn ọjọ́ tó wá kì í ṣe ọjọ́ tá à ń ṣèpàdé yìí ọjọ́ yẹn ó yàtọ̀ sí ọjọ́ tá à ń ṣèpàdé yìí bó ṣe dé Ọlọ́run sì bá sí èmi náà ló wá bá wípé tó ń béèrè pé ẹjọ́ wọn ní wọ́n ń ṣèpàdé kan ní ọjọ́ báyìí báyìí níbí mo ní bẹ́ẹ̀ ni mo ní bọ̀t èmi kọ́ ṣé wọn náà wojú ó lóun wojú Olúwa ni ó ní ọjọ́ tó yẹ kóun wá hospital lòun wà kí ló ṣe ẹ́ ó lóun sick ló bá gbé àwọn ìwé rẹ́kọ̀d tí dókítà ti kọ fún bó ṣe ń tìrìtì àìsàn malaria mo ní mo wá rí ọmọ ṣàkíyèsí ọwọ́ ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni ó ní bẹ́ẹ̀ ni ọmọbìnrin ó sọ fún dókítà pé ó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni ó lóun ò sọ fún ìwọ náà ló ṣàṣìṣe nǹkan tó ń wá tó torí ẹ̀ wá òun ló ń fìgbà sí ẹ̀ òun ló mú dàbẹ̀ pé oníbà kò sí bí nǹkan ó ṣe dúró sóbìnrin lára yóò mú nǹkan kan dání táwọn míì tiẹ̀ le gan tó yẹ pé wàá rò pé wọ́n fẹ́ kú ni nítorí èyí àìmọ̀kan ni kádédé gbé oògùn torí orí ń fọ́ mi ìwọ tó bá jẹ́ pé òun wojú Olúwa kì í ṣe pé ó kàn dédé kí oògùn mọ́lẹ̀ oògùn kan wà tán pé virus oògùn yẹn ń fọ ẹ̀jẹ̀ kódà ó lè mú oyún wálẹ̀ tí oyún ẹ̀ ti lágbára púpọ̀ tó bá lò ó pé o ò lè máa lo oògùn àwọn blood tonic kan wà tó yẹ pé yóò wẹ oyún dànù tó máa rò pé ajé àbúsó tàbí máa rò pé àdúrà tó ń gbà ní ògbà àìmọ̀kan ni lára mẹ́ta tí a sọ̀rọ̀ lé lórí òun náà ni kì í dùn ó pọ̀ o
lọ sí àkíyèsí, ìwọ náà fi oògùn lílò nílòkulò fi ilẹ̀. Tó bá fòògùn lílòkulò sílẹ̀, ìwọ náà tiẹ̀ fi dánwò. Ọ̀pọ̀lọpọ̀ tó ń wá sí pàdé oníbìsí tá à ń ṣe ń gbà yẹn, mí ní dárúkọ ọjọ́ o torí kì í sí gate of Zion níbẹ̀. Bá a bá ti rí wọn mọ́, wọn ti lóyún nìyẹn torí wọn sọmọ ìjọ wa. Àwọn ọmọ ìjọ wa gan-an wọn káràmásìkí ẹ̀ ń gbòdì pé a ti fẹ́ kúrò ń bẹ̀, tíṣẹ́ ti gbé wa kúrò ń bẹ̀ lọ́sẹ̀sẹ̀. Nìmí ṣẹ̀ṣẹ̀ ń búra jẹ́ pé àwọn kan sì wá wọ́n sì ti lọ. Tá a bá ti rí àwọn míì mọ́, Ọlọ́run ti ṣe ìmí gan ọmọ ló máa gbé wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà ń di àwọn tí ń wo, àwọn tí ń gba ọpẹ́, tí ń gba ẹ̀rí. Torí náà, ara àwọn nǹkan tí ń dání lágbòónù ni wípé ó lè ṣe ní fọ́dún mẹ́wàá, kùkùté kan a máa dání lépo nù lẹ́ẹ̀mẹ́wàá kì í sí lẹ́ẹ̀méjì. Tí ò bá ṣàkíyèsí wàá kàlí mọ̀ pé ìwọ náà ló ń dílé ara ẹ̀. Ìdí kan nìyẹn. Àwọn náà là á mẹ́nu dúró ní ìsìn torí àfẹ́ kó dá wa lágara torí tó bá ti ń gùn jù ẹlòmíì gan ò ní sùúrù ẹ̀. Awo táìmù tá a fi ṣe á ní eléyìí ti gùn jù, mi ò lè ṣe. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ ẹ̀yin tó yẹ pé ẹ fẹ́ gbọ́ sí ní jẹ́ kó jìnnà síra wọn. Ẹ sáré pé subscribe kẹ́lẹ́ máa rí gbọ́ tẹ̀léra wọn kó lè join. Ẹ̀yin náà ó lè rí tiyín mú bẹ̀. Bẹ́ẹ̀ tí ẹ lè wojú Olúwa, ẹ̀rẹ̀ tó wojú Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ sí onírúurú, lọ sí test, lọ fọnú, lọ sí gbogbo ẹ̀. Mi ò lólòdì o. Ọ̀pọ̀lọpọ̀ lóríṣiríṣi ìsọjí, wọ́n ti oríṣiríṣi orí òkè, wọ́n ti lọ gbogbo ẹ̀. Mi sọ pé lòdì o. Ṣùgbọ́n ìkan lára àwọn nǹkan tó jẹ́ ìṣòro tí máa ń fa ọjọ́ pípẹ́ ká tó rọmọ bí nìyẹn ká kàn déédéé kó oògùn ká lò ó torí pé orí ń fọ́ mi. Èmi ò lè fara da o. Ẹni tí ó bímọ yóò fara da àwọn ìrora wọ̀nyí. Torí náà, mo tún ń gbàdúrà lórúkọ Jésù. Ìwọ tó ń wò mí tó wáyé pé nítòótọ́ ló ń wojú Olúwa, kóṣù yìí ó tó parí, ẹ̀mọ́ yóò dùn ọ́ nínú. Ọwọ́ agbára ọ̀run, ìtó fún Anna, ìtó fún Elizabeth, ìtó fún ìyàwó Sarah lọ́mọ yóò fún ọ lọ́mọ. Láìpẹ́ àájẹ́ kíkejì, ìtó tẹ̀lé, ìkẹta náà kò ní pẹ́ tẹ̀lé. Kẹ́lẹ́ mi orí ọ̀fẹ́ láti lè máa rí gbọ́, kẹ́lẹ́ mọ ohun tó yẹ ká ṣe. Ẹ jẹ́ káwọn yẹn subscribe lórí YouTube. Ó ṣe é ṣe ká má jù sórí Facebook, ó dẹ̀ ṣe ká jù síbẹ̀. Ṣùgbọ́n mi ò fi dára lójú ọ̀tẹ́ lè rí wò lórí YouTube. Ẹ sì lè rí wa wò lórí Telegram. Bí ẹ ṣe ń wò wá, gbàdúrà pé Ọlọ́run àánú yóò dùn yín nínú. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Olúwa, kóṣù tó parí, Ọlọ́run àánú yóò yà yín lẹ́nu, yóò dùn yín nínú, yóò fà sọ́kàn yín, irú ọmọ yóò jẹ́ tiyín. Gbàdúrà a ṣe ń ṣe ètò yìí kó tó dé ìpele tó ga, ìwọ náà ó ti lẹ́rìí. Bẹ́ẹ̀ ni ó rè é. Jésù Olúwa wa. Ẹ bá fẹ́ pè wá, bó ti jẹ́ pé kò yẹ ká tí fàsìkò kó yẹ kẹ́ pè wá lẹ̀. Ṣùgbọ́n ṣe é ṣe tẹ́lẹ̀ lómi ò lè ní ìbéèrè lórí àwọn nǹkan tá a sọ yìí. A lè pè á sórí aago 070 65 60 67 23. Àdúrà yóò gbà ọ́, á lẹ́rìí. Jésù Olúwa wa. Àmín.